ọlọ́gbọ́n lé ayé wọn ò rí kókó omi ta sétí aṣọ wọn. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀mọ̀rànmọ̀ràn kan bó tilẹ̀ hùn kó mọ̀ràn tó láyé kò lè mọyì ìpẹ́ẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn arìnàká wọn ò lè débi tílẹ̀ ti gbé pẹ̀kun. Ẹ wo àwọn àdìtú ọ̀rọ̀ wọ̀nyí kò sí bá a ṣe lè gbọ́n tó tá a lè gbọ́n tó a lè rí kókó omi ta sétí aṣọ bí. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ràn tó lè ka iye tí iye ìpẹ́ẹ́lẹ̀ jẹ́. Kò sí béèyàn ṣe lè já lárìnká tó kò lè débi tílẹ̀ ti gbé pin. Eléyìí ń sọ fún wa wípé bá a ti lè ní à ń wá ọgbọ́n tá à ń wá ìmọ̀ tá à ń wá gbogbo nǹkan tó kò lè pin o. Okùn tó gùn lọ tí ò lè já ni. Gbogbo eré tá a bá ń sá ká máa rántí pé a máa wá máa lọ ilé ayé dúró sójú kan wọn lọ ibì kan. Ẹ jẹ́ ká máa ṣọ́ra.